lẹ́yìn-ọ̀-rẹyìn ọwọ́ padà tẹ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n pa àwọn èèyàn nípakúpa nípínlẹ̀ Ògùn. Wọ́n kà bòròbòrò níléeṣẹ́ ọlọ́pàá. Àṣé kò sí bí ajá ṣe lè pẹ́ tó láyé, ó máa padà dẹran ògún ni. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé mo lè fò yìí làkèré fi dánìtàn. Lẹ́yìn-ọ̀-rẹyìn aṣèbàjẹ́ tó yídó borí tó ṣe bí ọba yìí ò róhun, ó máa padà mọ̀ pé tòun wò ó. Ìjímèrè kó máa ṣọ́ gígùn, ó ti gungi aládì. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti padà tẹ àwọn olórí ẹgbẹ́ òkùnkùn ayé kan tí wọ́n ń dẹ̀mí àwọn èèyàn légbodò nípínlẹ̀ Ògùn. Láti bí oṣù mélòó kan sẹ́yìn ni àwọn ìròyìn oríṣiríṣi ti ń wá síta gbangba wálíà lórí bí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí bí wọ́n ṣe ń ṣòro bí agbọ́n nípínlẹ̀ Ògùn, bí wọ́n ṣe ń dẹ̀mí àwọn èèyàn légbodò. Àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn kò ní ìfàyàbalẹ̀, ìdààmúdàbò àti ìkáyàsókè ni wọ́n fi ń gbélé ayé. Kò sí oorun àsùn forí lóṣù ká mọ́ nítorí ọṣẹ́ táwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí ń ṣe. Láìpẹ́ yìí la mú ìròyìn kan wá níbi tí a ti sọ̀rọ̀ lórí bí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn bí wọ́n ṣe ṣòro bí agbọ́n ní ìpínlẹ̀ Ògùn àti bí wọ́n ṣe ń jà ìjà wọn ní gbogbo ìgbà tí wọn ò jẹ́ kí ará ìlú orí mú mí. Àti wípé iléeṣẹ́ ọlọ́pàá gbé ìgbésẹ̀ kan láìpẹ́ yìí léyìí tá a mú wá gẹ́gẹ́ bí ìròyìn fún yín ní ìkànnì Yorùbá Gidi láti gbógun ti àwọn ìwà ẹlẹ́gbẹ́ òkùnkùn. Ṣùgbọ́n kàkà kó rọ̀ lára àwọn ọmọ burúkú pàpàǹlagi ẹ̀dá yìí, kókókó ló le àwọn ọmọ akójọgànjọgàn báráàlú. Bẹ́ẹ̀ ọ̀pọ̀ òbí náà lẹ́bi tiẹ̀ torí wọ́n ní ọmọ tá a bá kọ́ ló ń gbélé tá a bá kọ́ tà. Àwọn kan wọ́n joyè àkọ́ ọ̀gbà nítorí púpọ̀ nínú òbí gbìyànjú láti kọ́ ọmọ, ṣùgbọ́n ọmọ míì kàn ya pàpàǹlagi aláìgbọ́ràn àkọ́ ọ̀gbà ni. Bákan náà níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn gbìyànjú púpọ̀ láti lè rí wípé ààbò wà fún ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn àti wípé wọ́n fòpin sí àwọn ìwà ọ̀daràn tó ń wáyé lemọ́lemọ́ nípínlẹ̀ Ògùn. Ṣùgbọ́n àwọn ọmọ burúkú ọ̀daràn ẹyẹ tí ń mú sàn yìí kọ́, tí wọn ò fún wọn láǹfààní láti jẹ́ kí iṣẹ́ àti ìdààmú pẹ̀lú ìlágùn àwọn iléeṣẹ́ ọlọ́pàá yìí farahàn. Ojoojúmọ́ ni wọ́n ń dá ọ̀ràn lóríṣiríṣi. Tí ẹ bá rìn, ẹ gbọ́dọ̀ rìn pẹ̀lú ìfura ni, torí láàárín ìṣẹ́jú kan sí kejì àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí lè bẹ̀rẹ̀ wàhálà wọn kí wọ́n sì bẹ̀rẹ̀ sí máa pààyàn nípakúpa. Eléyìí tó ń ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé nípínlẹ̀ Ògùn tó sì ń fa ìdíwọ́ fáwọn ọmọ akẹ́kọ̀ọ́. Tẹ́ ẹ bá gbàgbé èyí tó wáyé ní ìlú Ìjẹ̀bú Òde, ìyẹn nílé ẹ̀kọ́ gíga Tai Solarin University of Education, níbi tí wọ́n ti ṣekú pa ọmọ ọ̀dọ́kùnrin kan lákòókò tó wà ní ìyàrá ìdánwò tí wọ́n wọlé tí wọ́n sì pa á lẹ́sẹ̀kẹsẹ̀. Ìròyìn jẹ́ kó di mímọ̀ pé lẹ́yìn tí wọ́n ti gbé e jáde lápá ìyáká kúrò níbi tó ti ń ṣe ìdánwò lọ́wọ́, wọ́n yìnbọn fún un, wọ́n tún fọ́ òkúta mọ́ ọ lórí pé àkútúkù ẹ̀ lọ́nà ọ̀run. Ṣé ẹ rántí orí èèyàn tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí gé lọ nígbà tí wọ́n pa á tán ní agbègbè Sango, tí wọ́n tún gbé orí ẹ̀kọ́ orí afárá tó wà ní Sango? Mélòó gan la fẹ́ kà nínú eyín Adépèlé lóhun táwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí ti dálẹ̀ nípínlẹ̀ Ògùn? Gbogbo ìgbìyànjú iléeṣẹ́ ọlọ́pàá láti lè fòpin sí ìwà yìí ló dàbí wípé asán ni gbogbo iṣẹ́ àti làálàá wọn. Ṣùgbọ́n ṣá, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n jẹ́ ọmọ ìlú, ìyẹn ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn, ọmọ onílùú ni wọ́n. Ohun tó sodo sọ́rọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí kọjá ohun táwọn èèyàn lérò lọ. Àwọn ìwà tí wọ́n wù àti ìṣe wọn ó jẹ́ ohun tó lágbára púpọ̀. Ikọ̀ ìròyìn Yorùbá Gidi lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tó ń gbógun ti ìwà ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó wà nílùú Abẹ́òkúta. Kété tá a gbọ́ wípé ọwọ́ ti tẹ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ayé o tí wọ́n ń da ìpínlẹ̀ Ògùn láàmú, tí iléeṣẹ́ ọlọ́pàá sì ti ń wá láti bí oṣù díẹ̀ sẹ́yìn pé ọwọ́ ti padà tẹ̀ wọ́n. Àgbèrà kọ́kán ó di iléeṣẹ́ ọlọ́pàá láti lọ fọ̀rọ̀ wá àwọn Jagunlabi olóró ọ̀daràn lẹ́nu. Ẹ farabalẹ̀ wo fídíò yìí kẹ́ gbọ́ ohun tí wọ́n sọ. Ibrahim Kini Balogun. Ọmọ bo ni ẹ́?
Ìjẹ̀bú Òde. Ọmọ ọdún mélòó ni ẹ? 28 years. 28 years. Yeah. School wo ló lọ? School alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo ló lọ? Happy Day Nursery and Primary School. Secondary school wo ló lọ? Asarudeen. Ṣé nígbà tó ṣe tán fọ́dà lọ sí area institution? No. O ò lọ. Yeah. Lórí tó lọ. Kò sí agbára. Bàbá àti màmá ẹ̀ kọ́? Wọ́n tún ti ṣaláyà, wọ́n ti kú. Ọ̀pọ̀ ẹ̀ ti kú. Bẹ́ẹ̀ni. Màmá ẹ̀ kọ́? Àwọn náà ti ṣaláìsí. Àwọn náà ṣaláìsí. Bẹ́ẹ̀ni. Àwọn ẹ̀gbọ́n mélòó ni wọ́n jà fún mẹ́rin ìdẹ̀ nílẹ̀ yìí? Èmi ni first born, mi dẹ̀ ní àbúrò mẹ́ta. Èmi ni first born, mi dẹ̀ ní àbúrò mẹ́ta. Gbóhùn sókè dáadáa. Èmi ni first born, mi dẹ̀ ní àbúrò mẹ́ta. Iṣẹ́ wo ló ṣe? Ṣé bàbá? Barbing salon, bàbá. Ta ló kọ́ ẹ níṣẹ́? Raisa. Ibo ló ti kọ́ṣẹ́? Ìtàntẹ̀bọ̀. Ta ló lórúkọ ọ̀gá ẹ̀? Isa. 2014-15 ni mo kọ́ṣẹ́. Ọdún mélòó ló fi kọ́ṣẹ́? 2.5 years. Bẹ́ẹ̀ni. 2014 Bẹ́ẹ̀ni. àti 2015. Bẹ́ẹ̀ni. Ọdún kan nìyẹn náà. No, 2014-2015. Ló kọ́ṣẹ́. Ok. Nígbà tí ṣé ó ṣe freedom? Ṣe rí dán. Ó ṣe freedom. Nígbà tó kọ́ṣẹ́ pẹ́ bàbá ẹ̀ lọ iṣẹ́ olùkọ́. Ilé ọkọ spare parts. Nígbà ìdáná spare parts. Yá. Spare parts. Parts. Páàtì wo nìyẹn? Parts mọ́tò. Páàtì mọ́tò. Ọ̀gá páàtì yẹn ni. No. Mọ́tò ni àbí? Ó ti kọ́ yẹn. Ìbàdàn. Ìbàdàn ló ti kọ́. Ọmọ ọdún wo gangan ní gangan? Ìjẹ̀bú Òde. Ìjẹ̀bú Òde gangan. Apá bó Ìjẹ̀bú Òde. Ọmọ Fọlágbadé. Níbo ní Ìjẹ̀bú Òde? Ọmọ Fọlágbadé. Níbo ní Ìjẹ̀bú Òde? Ìjàsí. Ìjàsí. Bẹ́ẹ̀ni. Ní Ìjẹ̀bú Òde. Ní a rí ẹ ní ọgbà àwọn ọlọ́pàá, kí ni nǹkan tó ṣẹlẹ̀? Àti pé a rí àwọn nǹkan kan lọ́wọ́ ẹ̀ bí ohun ìjà olóró bí àáké àti ìbọn àti nǹkan kan. Báwo ló ṣe jẹ́? A gbọ́ pé wọ́n ní nọ́mbà 2 wọn. Báwo ló ṣe jẹ́? Kí ló ṣẹlẹ̀? Wọ́n wá mú mi nílé ni ní òrùmọ́jú nítorí pé ìgbà tó ń bẹ̀rẹ̀ sí mú wọn ọmọ èèyàn tí ìbọn wà lọ́wọ́ ẹ̀ wọ́n lè bẹ̀rẹ̀ sí béèrè pé òun nọ́mbà 1 nọ́mbà 2 ìgbà yẹn lórúkọ mi ti gbé yọ jáde pé mi nọ́mbà 2 wọn lọ fi wá gbé mi nílé. Orúkọ ta ni wọ́n mú tí ìbọn wà lọ́wọ́ ẹ̀? Òṣòdì. Òṣòdì, ta ló ṣòdì yẹn? Òṣòdì ó wà níbà. Ó wà níbí. Bẹ́ẹ̀. Ṣọ́wọ́ ìnìbọn wà. Nọ́mbà 2 kí nìyẹn? Nọ́mbà 2 kí ni? Nọ́mbà 2 ayé. Ayé. Ìgbà wo ló ti join ayé? Báwo ló ṣe join ayé? Ta ló mú ẹ wà ayé? Kí ló ṣẹlẹ̀ tó fi wà ayé? 2018 mo ṣàyè. 2015. Kí ló dé ló fà á tí mo ṣàyè ni pé nígbà yẹn àwọn ẹlẹ́gbọ̀n àdúgbò wa ní Ìtàntẹ̀bọ̀ wọ́n máa ń pẹ́ẹ́sì mi nítorí pé kọ́ rí mi kó gba fóònù mi kọ́ rí mi kó gba gbowó lápò. Kí ló fi wọ̀ pẹ́ẹ́sì ẹ̀ ṣé olówó ni ẹ ni olówó lọ́wọ́ ni àbí báwo ló ṣe jẹ́? Mi ò gbọ́ síbẹ̀ kọ́kàn máa pèèyàn pé wáyé báyìí fún wa lówó kan ká tó fọ́n ti tọwọ́ bàpò wọ́n ti kówó lápò mi wọ́n ti kówó. Àwọn wo nìyẹn? Àwọn ẹ̀gbọ́n ẹyẹ kọ báyìí ní àdúgbò ni. Àwọn ẹyẹ ládùúgbò? Bẹ́ẹ̀ni. Àwọn ló máa ń nígbà yẹn. Ṣé ó fà ohun tó fà á tó náà lọ fi join ẹgbẹ́ náà? Ìgbà tó fà á tí mo fi rò pé kí n lọ ṣe ayé pé kí n lè fi gain freedom ní ọwọ́ wọn nìyẹn. Ta ló wá lọ bá nígbà tó fẹ́ ṣe ayé? Ayọ̀ Podolski. Ayọ̀ kí ló pé? Ayọ̀ alias Podolski. Iṣẹ́ union ló ṣe ń gbà yẹn vice chairman ní Lagos garage ọ̀ kò sí mọ́. Union wo nìyẹn? Iṣẹ́ union road. Road kò sí mọ́. Wọ́n ti pa. Ta ló pa? Àwọn ẹyẹ náà lọ pa ń Ìjẹ̀bú Òde. Àwọn ẹyẹ ló pa? Bẹ́ẹ̀ni. Ọdún wo? Ayé ni wà rí. Àwọn ẹyẹ àwọn ẹyẹ ló pa. Àwọn igbákejì opponent yìí ló pa. Ọdún wo ni wọ́n pa? 2019. 2019. Ṣé wọn wà nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀? Ẹ̀rí ọ̀rọ̀ àwa èmi wà ń lé nípa ẹ̀rí gbọ́wọ́ ti pa obìnrin lóòrè lọ obìnrin yẹn rè lọ sí ilé ẹ̀ àdúgbò àwọn pípín yẹn dẹ̀ ni. Ó lọ sí obìnrin. Obìnrin yẹn rè àwọn pípín yẹn náà lọ fi obìnrin yẹn sẹ̀tẹ̀ ọ́. Ọkì náà fi sẹ̀tẹ̀ ọ́. Bẹ́ẹ̀ni. Wọ́n fi pa. Wọ́n fi pa. Nínú o sọ pé ìwọ náà join yẹn kan tó ọdún kìlọ̀ tó ti wà nínú ẹgbẹ́ náà. Ti tó bí 9 years báyìí. 9 years. Ẹ̀mí yẹn tọwọ́ ẹ̀ bọ́ gan-an. Irọ́. Láti ìgbà tó ti ṣe èèyàn mélòó ti pa? Èmi tèmi ṣe owó lèmi èmi máa ń ta mọ́ owó ni mo ta mọ́ mi wà. Owó? Bẹ́ẹ̀ni. O máa ń rówó fún wọn. Ìgbà tí máa ṣàyè náà gan VIP ni mo fi ṣe. Bí èlò ló san? Nígbà yẹn màá yìí san bí i 70,000. 70,000. Nígbà yẹn. Kí ni àyè ni rẹ̀? Ntakunte. Ntakunte. Kí ni mí ni Ntakunte? Mi ì mọ mí nìyẹn. Wọ́n kọ̀ fún ẹ lórúkọ yẹn. Ṣé inú ẹgbẹ́ ẹ̀ náà ti fún ẹ lórúkọ? Kí náà fún ẹ jẹ àwọn nǹkan òun náà fún ẹ nígbà tí o fẹ́ join ẹgbẹ́ náà? Normal èmi ò gbómi sọ́lẹ̀ kan pé VIP lè mi ṣe. Ok, wọn ò fún ẹ ní. Èmi ò ṣe regular kíní. Owó ló fi ṣe. Owó ló fi ṣe. Èyí nínà àbí àwọn kí má lè pàtó àwọn regular
kí ní VIP lèmi ṣe ń gbà yẹn. ok ó sọ pé àti tó bí 9 years tó ti wà ní inú ẹgbẹ́ ayé àbí ó jẹ̀dẹ̀ jẹ́ pé wá wípé VIP ló fi wọlé ó yá explain fún wa category wo ló wà nínú ẹ̀ báwo lèèyàn ṣe ń ṣe tó fi máa dá àwọn category yẹn. Normal tó bá ti fẹ́ gbìyàn lọ́gbó irú èmi sìn Abraham Adesanya mo ti lọ ṣe láti Ìjẹ̀bú-Òde àkóńjẹ́wé lọ sábà Adesanya. níbo ni Abraham Adesanya wà bí kí ló ṣe Ìjẹ̀bú Lagos State ni Lagos State Èkó mo ti lọ join wọ́n gbé lọ síbẹ̀ ṣáwọn èèyàn ló gbé síbẹ̀ àbí ó lọ síbẹ̀ fún ara ẹ̀. irọ́ ẹni tí mo sọ pé ó gbé mi yẹn ayọ̀ yẹn Odòsì yẹn ló gbé mi lọ. ṣé torí pé jẹ́ VIP ló ṣe jẹ́ bẹ̀ náà ti lọ ṣe fún ẹni. irọ́ ẹ mọ̀ pé ààyè wọn kò rí dé ń ṣe wọn lè rí dé initiate èèyàn tó bá ní initiation day so school by school dẹ̀ ló máa ń ní initiation day tiwọn. day yẹn ló wà available nígbà tí wọ́n fẹ́ join. ká ní pé ó wà ní àráǹdì náà ni àráǹdì Màdìṣebọ̀ kò sáà tí irun Lagos State yẹn ni wọ́n fẹ́ ṣe ń time yẹn. ìbéèrè tí mo béèrè yẹn ò tí ì ṣàlàyé dáadáa ó ní VIP ló fi wọlé lè tó túmọ̀ sí pé a máa ní regular a máa lóríṣiríṣi ó yá dárúkọ gbogbo àwọn orúkọ ló wà. VIP regular náà ni méjèèjì péré ni. VIP ẹni pé tíyàn bá guide sí bí abíyàn bá ní owó sí èèyàn máa ṣe but regular ni pé àwọn ẹ máa pass through normal regular wọn pẹ̀lú àwọn ẹ máa nà wọ́n máa ṣe wọ́n máa nà wọ́n gọ́gọ́ tó lè ṣe àwọn tó rówó san láti ṣe. nígbà tí ó join ẹgbẹ́ yìí wọ́n fún ní number 2 ìjà wo ló jà nítorí kí wọ́n tó lè fún ọ ní igbákejì àbí nǹkan kan nínú ẹgbẹ́ kan ẹni àti nípò àti ní nǹkan tó ṣe àti ní àwọn nǹkan tó ti ṣe fún ẹgbẹ́ yẹn wọ́n tó lè fún ní number 2 yẹn. nǹkan tó yẹ fún mi. torí tí ò bá jẹ́ èèyàn rí tó ò pààyàn rí wọn ò tí lè fún ní number 2 yẹn pé ẹni yìí ó wà active ẹni tó bá wà active ló máa fún ní dábì number 2 bóyá o ti pa àwọn èèyàn rí o lè ṣe fún má pààyàn rí kí ló sọ. Bí explain fún yín èmi gbé mi ṣe wà tó bá gbé nǹkan lọ́wọ́ mi bí ààyè kan sìn bí tó bá gbé èèyàn bí wọ́n fẹ́ máa augment owó fún èmi máa sáré ṣòwò fún wọn àbí bí àyàn kan fẹ́ ṣí kankan tó ní ìdájí stand máa tẹ́wọ́ fún wọn tú tí mo dẹ̀ wà kiri nǹkan tó wà fún ni peacemaker bí àtẹ̀yàn bá fẹ́ ṣí kankan èmi mo wà charge pé bí wọ́n fẹ́ ṣe anything bí àwọn nídìí kankan náà èmi ni máa ń kọ́. ní kankan òun náà nídìí pé bẹ́ẹ̀ nídìí bọ́n àbẹ́ nídìí kíni. irọ́ òun ti explain náà fún mi pé bí a bá ní issue bí àwọn àyè ní issue bí wọ́n arrest èèyàn wọ́n wá nídìí owó tó máa argument èmi ni máa ṣe bí owó yẹn máa jáde tó máa fi ṣe. báwo ló ṣe máa ṣe ṣé wọ́n lówó gan lọ́wọ́ lówó tó pọ̀ tó bẹ́ẹ̀ lọ́wọ́ yìí. ẹ mọ̀ pé irọ́ èmi máa ń pè wọ́n mọ́ra máa ń pè wọ́n pé lágbájá báyìí oye tí wọ́n bá ní augment ẹ̀ oye tí wọ́n bá ní augment ẹ̀ oye tí wọ́n bá ní augment ẹ̀. wọ́n ló máa ń coordinate bó ṣe máa jáde. bákan náà alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá náà ṣàlàyé ọ̀rọ̀ ipa àti ìgbìyànjú iléeṣẹ́ ọlọ́pàá lórí fífòpin sí ìwà ọ̀daràn. bákan náà ló fọwọ́ sọ̀yà pé ìpínlẹ̀ Ògùn ti di ìpínlẹ̀ alálàáfíà báyìí pé àtonílé àtàlejò láǹfààní láti wá dókòwò kí wọ́n sì sun oorun àsùnforí lóṣùká kí wọ́n sun oorun àsùndọ́kàn àti oorun àsùnbẹ́bà ń gbèrè látàrí wípé iléeṣẹ́ ọlọ́pàá ti gbé ìgbésẹ̀ alágbára láti rí wípé ààbò wà fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn. My name is SP Ọmọlọ́lá Odùtọ́lá. I'm the Police Public Relations Officer for Ogun State Police Command. This morning, I would just like to quickly run through what has been happening in our command, that is the Ogun State Police Command, and also bring a kind of reassurance to the citizens of Ogun State to also enlighten you and tell you that the state is relatively peaceful and safe. Recently, we had a case of cultism in Ogun State Police Command. I need our people out there, that is the citizens of Ogun State, to be assured that as much as there's a police office here in Ilewero, we are going to go after them, we are going to get them arrested, and we'll definitely get them prosecuted. ṣùgbọ́n ṣá díẹ̀ lọ́wọ́ ọkọ díẹ̀ lọ́wọ́ àlè àwọn òbí kan ni wọ́n bí àwọn ọmọ yìí ọ̀pọ̀lọpọ̀ òbí wà lára àwọn tí wọ́n sọ ọmọ dìdàkudà báyìí bó tilẹ̀ jẹ́ wípé ilá kìí ga ju onírè lọ lòwe Yorùbá sọ ṣùgbọ́n látàrí ohun tí òbí míì máa jẹ ó ti jẹ́ kó gbàgbé ohun tó fẹ́ jẹ lọ́jọ́ iwájú ọmọ tá a bá dẹ̀ kọ́ ló máa padà gbé ilé tá a bá kọ́ tà
ìyẹn tírú onítọ̀hún tírú ọmọ bẹ́ẹ̀ bá gba òbí láyè láti ní ìfàyàbalẹ̀ láti kọ́lé. Àwọn ọmọ náà ní tiwọn lọ́wọ́, ṣùgbọ́n ṣá àwùjọ náà ń kó ipa tiẹ̀ gẹ́gẹ́ bí ohun táwọn èèyàn sọ. Ẹ̀yin náà láǹfààní láti fi ojú ìwòye yín àti èrò yín lórí ìròyìn yìí ṣọwọ́ sí ìkànnì Yorùbá Gidi. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò, ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó pàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.